ọmọ ilé tí ẹkú àlejò gbígbọ́ ọmọ yóò dé nítorí Ọládipúpọ̀ Adébùtú mà ni mo ṣe ń wí. gbòǹgbò ọ̀nà ẹkú àlejò ẹsẹ̀ ojúlówó ọmọ ọkọ ìpínlẹ̀ Ògùn mà ní Ìdòwú Iyégbédé. gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn mo kí yín kú àlejò ẹni abíire tó ṣetán láti wá ṣiṣẹ́ fún tẹrútọmọ wa. Lado gangan làwa ń fẹ́ ní gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́tọ̀ yìí kékulé gbọ́ kó sọ fún toko wípé kì í ṣe ṣeré-ṣeré ẹgbà bẹ́ẹ̀. ẹ̀yin ènìyàn wa bẹ́ẹ̀ mìíràn iṣẹ́ ìgbóhùn irin ni àní bẹ́ẹ̀ rọ̀ṣà ṣẹ́ẹ̀jì ọ̀lọ́bẹ̀ rárá. bíbí inú bàbá wa sa Kẹ̀síntì Adébùtú bàbá Ìjẹ̀bú mà ní. bàbá gangan ni òdólé Oòduà tí ọba wa Ọọ̀ni òrìṣà Ògúnwùsì fi wọ́n jẹ nílẹ̀ yìí. bàbá Alájé àti Olótù of Lagos Balógun of Ìpẹ́rù Rẹ́mọ akọgun ti gbogbo Rẹ́mọ pátápátá bọ́ba ṣèlú Ondo Kingdom bàbá ọba of Nọ́foríjà Ẹ̀pẹ́ ni mò ń ké sí. aṣojú ọba of Lagos èèyàn pàtàkì ní federal government ń fi àmì ẹ̀yẹ OON àti CON dálọ́lá ẹ má jẹ́ ń tọ̀yìn. bàbá Ìjẹ̀bú ni aláṣẹ àti olùdarí Kẹ̀síntì Adébùtú Foundation tí ń fi níní ran àwọn aláìní lọ́wọ́ káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà. sa Kẹ̀síntì Adébùtú ọwọ́ mi rèé o. ìtùnú olúwa Abíọ́lá Olúfọwọ́kàn àti Olúfọwọ́kàn Olúgbọ́láhàn mọ̀rí rán mi níṣẹ́. náání òun àníná náání gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn lábẹ́ àsíá PDP ló tún rán mi níṣẹ́ sí bàbá. wọ́n ní ẹ bá wa gbárùkù ti Ládi bí ó bá fẹ́ dí gágá ẹ bá mi máa sọ fún un wípé ó níbi tó ń lọ. ọ̀rọ̀ ìyànjú lọ́sàn-án lóru mà làwa ń fẹ́ látọwọ́ yín. bàbá Ìjẹ̀bú bẹ́ẹ̀ bá lè ṣe yìí títí tí Lado yóò fi di gómìnà ìpínlẹ̀ Ògùn wẹ́rẹ́ ni ẹ gbà bẹ́ẹ̀. ẹ wo Ọládipúpọ̀ Adébùtú gangan làwa ń fẹ́ o. fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn ní 2023 kò ní rọ́nú. àyìn ẹ̀ṣẹ́ àtìmọ̀ tún ń banáwọ̀ láti Òdògbolú tí í ṣe Lado láti àná kó tó dèní tó tún jẹ́ CEO JB Farms a piggery settlement tí ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn nílẹ̀ wa. ó gbójú ó gbẹ́nu ó dáńtọ́ àwọn kálákọ́lẹ́ni tó fẹ́ ṣàṣojú wa ṣe. at the age of 30 ní Lado wà nígbà àwọn tó ti jẹ House of Assembly tó ń ṣojú Rẹ́mọ federal constituency kò ní rọ́nú. ẹ má gbàgbé gbogbo ọmọ Ògùn Lado tó jáde fún ipò gómìnà lábẹ́ àsíá PDP a trained analytical chemist ní Dublin Republic of Ireland ní ìyàtọ̀ wà. gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn o Abẹ́òkúta North Abẹ́òkúta South Adó-Odò Ọ̀tà Ewékòró Ifọ̀ Ìjẹ̀bú North East Ìjẹ̀bú North Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú East Ìkẹ́nnẹ́ Ìmẹ̀kọ Afọ̀ Ìpókíà Ọbáfẹ́mọwódé Ọ̀dẹ́dá Òdògbolú Ìjẹ̀bú Waterside Rẹ́mọ North Ṣàgámù Yewa North Yewa South tó bá di 2023 Lado ní adìbò fún. Wasmot Adéníyì Òkúnbànjọ àti Olosman Túndé Òtúsọ̀yà mo ti jíṣẹ́ tẹ́ ẹ rán mi. dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ẹni tí adé tọ́ sí ilẹ̀ jẹ́ agbádé fún o. Olúfọwọ́kàn Olúgbọ́láhàn ló ní máa sọ wípé bí Ọládipúpọ̀ Adébùtú Lado bá di Ogun State Governor 2023 á ṣe tó dáa fún wa bó bá dórí ọba kò ní dísàpọ́ìntì. a kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín léèrè wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún ọ wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògún ń bàjẹ́.